àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná làlàlà. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná làlàlà. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀. Tùǹgbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná làlàlà. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná làlàlà. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè. Túndé sí Ọlọ́run láàárọ̀ ti tòní tá ń gbórúkọ rẹ kò kì í rẹ o ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀dá ní tí ń wò wípé kí ló dé tí ròyìn ṣe bẹ́ẹ̀ tó ó wá bẹ́ẹ̀ ni ẹ̀jọ̀ lágbára Ọlọ́run àjọṣepọ̀ àníbàjẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ láǹfààní àti mọ̀ gbọ́ aláàárọ̀ ti tòní láṣẹ Ìdùmarè gbogbo ìgbìyànjú wa ìdù àkódé ládé lágbára Ọlọ́run ọ̀gá ògo bá ṣe ń dúpẹ́ lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa là ń dúpẹ́ lọ gbogbo aláṣẹ àtolùdarí kan ní Tùǹgbà Desina Libra himself ní wálẹ̀ lọ́la Ọlọ́run ọ̀gá ògo ẹ wo iṣu mbẹ lẹ́bẹ̀ẹ́ di bùkátà fágbẹ́ òkú gbọ́n tàjọ̀bọ̀ di bùkátà fún oníyà àgbàdo tọ̀dọ̀bọ̀ ó di bùkátà fẹ́lẹ́kọ̀ ìmímọ̀ délé báyìí ó má di bùkátà Ọlọ́run adélé ayé àbí. ok balawi yẹn ní gbọ́dọ̀ láyé ok adélé ayé abadi bùkátà Ọlọ́run Olakitan Adegoke lórúkọ títí mi ròyìn bẹ̀rẹ̀ báyìí lórúkọ Ọlọ́run ọ̀gá. ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní àti máa gbọ́ ìkànnì alábùkún fún alálùbáríkà yìí tán 100.9 FM níbi tó jẹ́ pé FEC báyìí ní tiwa wo òní ọjọ́ ìkẹtàlá ọjọ́rú Wednesday oṣù kẹwàá 2021 ìwé aláwo yìí sọ pé ẹni gbọ́n jùlọ òun ìdààmú bá jùlọ o bẹ́ẹ̀ yẹn bá sọ pé òun lòún gbọ́n tẹ́nìkan ò gbọ́n yé wàhálà yà pọ̀ o àwọn èèyàn arípò fẹ́ jì sọ́fìn sí kòtò gan wọn ní sọ fún wọn ní ó kú sọ pé òun lòún gbọ́n tó lòún mọ̀ tán ló fi jẹ́ pé ọgbọ́n di àgọ̀ díẹ̀ lèèyàn fi ń ṣayé o bẹ́ẹ̀ yẹn bá ti ẹ̀gbọ́n àti bẹ́ẹ̀ tí ó gọ̀ ni o ìròyìn làwọn kà Benjamin Adeshina Oloruntola ní orúkọ tèmi ẹ káàárọ̀ o. tó o ká mo ní báwa pàtó lásìkò bá aṣọ̀rẹ́ mọ́ o lójú ìwé kìíní ìwé ìròyìn according to Kadara ìwé ìròyìn The Punch ló wà níwájú. lágbára Ọlọ́run lórí tábìlì ìwé náà yìí ìwé ìròyìn Nigerian Tribune
àjẹwádé ni. mọ̀ pé bí òde ní sọlọ́pọ̀ aṣọ bí kárẹ̀kárẹ̀ kàṣà ní sọlọ́pọ̀ bàtà bí bá ti gbáròyìn mọ̀ báyìí bí ká mọ̀ ká ni o. ẹ wò ó lójú wẹ́kẹ́ ní ìwé ìròyìn The Punch tó wà níwájú mi o jẹ́jẹ́ mọ̀ pé àjọ INEC wọ́n jẹ́ kó di mímọ̀ wípé akífárí lẹ́yìn olórí o bẹ́ẹ̀ sì rèé ipò àgbà báyìí là bá gbà o. Ààrẹ Muhammadu Buhari ni wọ́n sọ pé wọ́n ń dúró dè báyìí kó tó di pé wọ́n lè gbé ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tí wọ́n bá fẹ́ gbé lórí ọ̀rọ̀ nípa àbájáde èsì ìdìbò tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ sọ pé kó jẹ́ tọ́lọ́nà ti gbàlódé tí ó jẹ́ electronic wọn ẹsẹ̀kẹsẹ̀ bàbá ṣe ń dìbò báyìí láàmú rí èsì tó báàrẹ̀ Muhammadu Buhari ò bá sọ̀rọ̀ n táwọn lè ṣe kankan ò sí bẹ́ẹ̀ ni ó tó wá kọ́ pẹ̀lú àwọn ọ̀dà òféèfé tó ń bẹ lábẹ́rẹ̀ àjọ INEC tó ń jẹ́ kó dìímọ̀ pé sẹ́ẹ̀rí òfin tó ń bẹ nílẹ̀ tẹ́lẹ̀ nǹkan o lórí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àbájáde èsì ìdìbò wọ́n ní pé ìdámọ̀ fọwọ́ kà ní ààrẹ Muhammadu Buhari níwọ̀n ìgbà tí wọ́n bá rí tí wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n sì fakò mọ́ òkun bẹ̀rẹ̀ àwọn tó mọ tí ìgbésẹ̀ táwọn ó gbé o lórí ọ̀rọ̀ yìí. lójú ìwé kínní ìwé ìròyìn Nigeria Tribune gàdàgbà ní ilé ọdẹ mi pé àwọn iléègbìmọ̀ aṣòfin wọ́n dàbẹ̀ ni pé ìwà lẹ́yà pé látàrí pé ètò ìdìbò tó bá wáyé ẹ jẹ́ kí èsì ìdìbò nípa ti ẹ̀rọ ti ayélujára pé ẹlẹ́dọ́nìkì ó dà pé wọ́n ti ń tẹríba pé ó fẹ́ jọbẹ́ ni pé a tẹ̀lé bẹ́ẹ̀ o ojúwe kínní ló wà ojúwe karùn-ún ntọ́rọ̀ mọ́ pọ̀ á kà. lójú wẹ́kí ni wọ́n ròyìn The Punch ní àkọlé yìí tó wà gòdògòdò gàràgbà o lórí ọ̀rọ̀ EndSARS jẹ́jẹ́ mọ̀ pé wọ́n ṣe lálàyé pé ohun tí ìjọba ìpínlẹ̀ Èkó pàdánù nígbà náà ní pàtàkì lọ lẹ́nu ìloro tamasi tó gate wọ́n ń jẹ́ kó dímọ̀ pé bíi bílíọ̀nù 9 ó lé tó tó ló méje ìyẹn 9.7 bílíọ̀nù náírà ni wọ́n pàdánù lórí ọ̀rọ̀ làásìgbò EndSARS tó ré kọjá wọ́n ní ètò jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pété pèrò lórí bí wọ́n ṣe tún kọ́ tí wọ́n tún ṣí báyìí ni. lápásì lójúwé kínní ìwé ìròyìn Nigeria Tribune yìí kì í ṣòkè téńté o kì í dẹ́ ṣe sàlẹ̀gbẹ̀ láàrin ló wà mẹ́ pé àárín gbùngbùn àríwá lọ́hùn ààrẹ ni àwọn fẹ́ kí jẹ́ pé ipò alága ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o gbàràjì ojúwe kejì ló wà láàárọ̀ yìí àkàwọ́. ní ojú ìwé kìíní ni àkọlé ìtúwà àwọn bó tilẹ̀ jẹ́ wípé ojú ìwé kẹrìndínlógójì ní ìròyìn ọ̀hún wà níbi tó ti ń jẹ́ kó ní mọ̀ pé lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kwara wọ́n ti gbé àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá kan dìde láti rí sí ọ̀rọ̀ nípa ìjẹníyà tí wọ́n jẹ akẹ́kọ̀ọ́ kan ní ilé kéwú ní ìpínlẹ̀ Kwara tí wọ́n jẹ níyà lọ́nà ìtọ́ ló ti pọ̀ jù kí lẹ sẹ́wó lọ́mọ iṣẹ́ tó fi jẹ́rú ìyà bẹ́ẹ̀ wọ́n ní àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá yìí mo tọ pinpin o. ojú ìwé kínní náà ni mo ti rí o bólẹ̀ pé ojú ìwé ìkẹrìndínlọ́gbọ̀n ló lọ jókòó sí tiẹ̀ pé ohun tí olórí òṣìṣẹ́ ààrẹ nígbà kan Nàìjíríà yẹn olóyè Ọbásanjọ́ ohun tó jẹ́ pé olórí òṣìṣẹ́ wọn tó sọ fún mi nígbà tẹ́ pé àwọn ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n gbé ìgbésẹ̀ pé à lù pa ní kí lè fẹ́ lù pa tọ́tàm ẹlẹ́ẹ̀kẹta ààrẹ pé ìsànjọ́ kí ló ń tí ẹni yẹn sọ fún mi èmi kọ́nà bá sọ̀rọ̀ o orúkọ tó wọ̀ dénbí ni ẹ lọ́wọ́ o nínà má nì àáka ó ti gbìyànjú jáde ti kú láì wò. báyìí lágbára lọ́wọ́ bá mọ tirẹ̀ ọmọ tèmi ọmọ tiwa mọ gbogbo alágbára lọ́hùn kò mọ̀ ní í ṣekú pa wá o. ọmọ kan mọ̀lẹ́ tó ṣinú bí tó sì jẹ́ pé rán bàbá rẹ̀ lọ sọ̀rọ̀ àpàpàǹdodo lórí kíni ṣíkínṣíkín lásán nítorí ẹ̀dìyẹ ó pa bàbá tó bí lọ́mọ sáyé ó mọ̀ mọ̀ gá o wọ́n ti gbé lọ ilé ẹjọ́ báyìí. àádọ́rùn-ún àwọn akẹ́kọ̀ọ́ bìnrin yàwórí wọ́n gba òmìnira wọ́n di òmìnira lẹ́yìn oṣù mẹ́rin oṣù 1 oṣù 2 3 4 tí jẹ́ pé wọ́n ti kó wọn ní pátápátá wọ́n ti wá gba ìyànà báyìí ojú ìwé ìkarùndínlọ́gbọ̀n ló wà láàárọ̀ yìí nínú ìwé ìròyìn Nigerian Tribune àkàwọ́. àwọn ẹjọ́ kọ́sítọ́ọ̀mù mẹ́rin ó tán dúró kùkù lájà tán jẹ́ kó di mímọ̀ pé ẹ wo wọ́n ka ẹni èjì ẹ̀ta wọ́n ka dórí mọ́kàndínlọ́gbọ̀n ìyẹn àwọn ọkọ̀ bàálù aládàáni private jet pátá wọ́n ní mọ́kàndínlọ́gbọ̀n wọ́n ní pé wọ́n ṣetán láti fi ọwọ́ òfin kó wọn kúrò nílẹ̀ látàrí pé wọ́n ṣẹ̀ sófin kábíyèsí Ọlọ́run ìrìnà ojú pópó wọ́n ṣẹ̀ sófin àwọn àjọ custom àwọn àjọ aṣọ́bodè wa ní tó àfọwọ́ òfin dè wọ́n o. ìjọba ìpínlẹ̀ Kwara wọ́n ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá kalẹ̀ pé látàrí pé kí ni o ẹ ṣe ìwádìí kí ni dúgbò kan rí o madrasa tó yẹ pé ẹ dà pé flogging ní gun omi ni pé ẹ lọ ṣe ìwádìí kí ló lè fà kí la lè ṣe bó láti lè yanjú ẹ̀ ó wà lójú ìwé ìkẹrìnlélógún ìwé ìròyìn Nigerian Tribune. babaláwo yìí kásá dátọ́ mi náà. ó rí pé ọ̀fun ti ń dá tòlótòló. tábàdé báyìí àbójẹ ni o àwọn ọ̀gẹ̀dẹ̀ wọ̀nyí lágbára Ọlọ́run ròǹdẹ̀ròǹdẹ̀ bí kò jẹ mọ́lẹ́sì. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn
ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé. Ó ṣe dára rárá ni. Àti ẹ̀gbọ́n mi náà. Bí ọwọ́ ọdún lákọ̀tẹ̀ tó kọjá, ó tiẹ̀ wáyé pé kò rí wa rárá. Wo ilé ẹja tí mo sọ fún ẹ níjó nìyẹn. Tí ìyá máa lọ síbẹ̀ láìmọ̀ ẹ dání. Etí ẹ̀ tẹ́tí gbọ́ mi náà. Ó fẹ́ sọ fún wa tá a sì gbọ́ tẹ́lẹ̀. Ǹjẹ́ ẹ̀yin méjèèjì mọ̀ pé àrùn kòrónà yìí ó ń gbéyàn púpọ̀ fínra ní ìlú òyìnbó tí mo ti ṣẹ̀ṣẹ̀ kúrò? Ṣé o ti ní kòrónà ni? Rárá o, mi ò mọ̀ bóyá mo ní àbí mi ò ní. Torí ẹ̀ náà ni mo ṣe máa yára mi sọ́tọ̀ fún ọjọ́ 14 gbáko láti lè mọ̀ dájú. Ṣé wọ́n rí báyìí pé mo nífẹ̀ẹ́ gbogbo yín? Torí pé tí mo bá yára mi sọ́tọ̀ báyìí, mo ń dáàbò bo ẹ̀yin ọ̀rẹ́ mi àtàtà àtẹbí mi àtàwọn tó ń sun ẹja náà gan pàápàá. Àwọn ọ̀sẹ̀ díẹ̀ tó ń bọ̀ níwájú gbára lé bí àwọn arìnrìn-àjò ìlú òkèèrè ṣe yára wọn sọ́tọ̀ sí láti lè dẹ́kun àrùn kòrónà ní orílẹ̀-èdè Nàìjíríà. Gba gbogbo àwọn arìnrìn-àjò ìlú òkèèrè tó bá mọ̀ wípé wọ́n ṣẹ̀ ti ìrìn àjò dé níyànjú pé kí wọ́n yára wọn sọ́tọ̀. Fún àlàyé díẹ̀ sí, ẹ kàn sí àjọ NCDC lórí wẹ́bsáìtì wọn. Ojúṣe gbogbo wa ni ṣe fún ara rẹ kó sì ṣe fún àwọn ìyókù. Ọ̀rọ̀ àmọ̀ràn rèé láti iléeṣẹ́ rédíò Tùǹgbá 100.9 FM. Tùǹgbá 100.9 FM alára tó lára tó ń dàbí àrà ní gbogbo ìgbà àti kó request card wá dé níbí bá. Gbogbo ẹ̀yin níjọ mọ́ṣáláṣí ẹ̀yin aláyẹyẹ òkú àgbà ìgbéyàwó ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá ra káàdì ìkíni yín ní. Tùǹgbá 100.9 FM lówó tí ò gani lára. Ẹ máa bọ̀ tààrà ní Tùǹgbá close ọ̀nàfọwọ́kọ́ estate ta Olúwo Ṣàgámù road ní Ìkòròdú. Tàbí kẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 08077483701 08077483701. Ẹ wá bá wa dòwò pọ̀ káfí tí wọ́n gbé ti yín lárugẹ. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́. tó ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú láti kan ní Tùǹgbá 100.9 FM FCC ní tiwa tó gbogbo ìtó pọ́n nínú ọ̀gẹ̀dẹ̀ òun náà fẹ́ mọ̀ bó ṣe báyìí o tòrótòrò tó ẹ̀dí àjọ fetí gbéyàwó ìròyìn o àbáláwìyé ìrìn àjò ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọ̀gá ògo èmi bẹ̀rẹ̀ ìrìn àjò ló tójú ìwé kejì ìwé ìròyìn The Punch tó wà níwájú mi láàárọ̀ ti tòní pẹ̀lú gbólóhùn Yorùbá o ẹ kú ilẹ̀ àkàyè o bí tán ti ń jẹ́ kó di mímọ̀ pé iṣẹ́ afẹ́rán gúnugún ni kó jẹ́ bo ìyá afẹ́rán kàlàmàgbòsó ni kó jò kú iṣẹ́ orí náà kó wá látòdì ọ̀run ọ̀tọ̀ọ̀tọ̀ mọ̀ ní o inna sayyakum la shatta Àlùkùránì ló sọ bẹ́ẹ̀ gòkè kọ́ nínú ìwé ìròyìn ọ̀hún láàárọ̀ ti tòní ń jẹ́jẹ́ mọ̀ pé àjọ INEC mọ̀rẹ́ o pẹ̀lú ìbẹ̀rù bojo kì í sì ṣe pé bóyá ìrù ń bà wọ́n o bẹ́ẹ̀ làyà wọn ò já kò sẹ́ni bọ́dì tó dún kùkù lajà mọ́ wọn o ṣùgbọ́n wọ́n fẹ́ fi ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀ yẹ ni o látàrí ọ̀wọ̀ tí wọ́n fi fún ààrẹ Muhammadu Buhari jẹ́jẹ́ mọ̀ pé lọ́tún lọ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀jọ̀gbọ́n onílàákàyè lórílẹ̀‐èdè Nàìjíríà ti gbàgbọ́ndò sọ wọ́n wòròyè nípa bí ọ̀rọ̀ àbájáde ètò èsì ìdìbò bó ṣe máa ń wáyé ní gbogbo ìgbà tá a bá ti ń dìbò ńlẹ̀ yìí wọ́n rí pọ́wọ́ la fi ń kà á bẹ́ẹ̀ rèé eléyìí ń fi àyè gba màgòmágó àti òjòrò lọ́pọ̀lọpọ̀ gbà tí kì í jẹ́ kí àkóyawọ́ kó wà nínú àbájáde èsì ìdìbò làwọn ọ̀jọ̀gbọ́n onílàákàyè fi gbàgbọ́ndò sọ pé wọ́n ṣe é lókè òkun ń yẹ wọ́n gbogbo àlà ń pariwo Amẹ́ríkà Canada Italy Germany Toronto Oklahoma lọ́nlọ́hùn wọ́n ní pé lórílẹ̀‐èdè Nàìjíríà náà bó o ní àwòkọ́ṣe sórí táwọn òdì òṣè o wọ́n ń ṣe lálàyé pé n tí wọ́n ń ṣe tó fi ń dán tí ń yẹ wọ́n lọ́n tí ò sí òṣèlú bó bá kó pa bó bá kó bù lẹ́sẹ̀ àjẹkáwa náà ò dán wò lórílẹ̀‐èdè Nàìjíríà nípa káfí àkóyawọ́ kun torí náà ńkọ́ n tó ní kálukú bá ṣe òun náà ni ó gbà ní ẹjá mọ̀ fọ̀rọ̀ nípa àbájáde èsì ìdìbò ọ̀hún ṣe o wípé tá a bá ti lè lò ó ní orí ẹ̀rọ ayélujára kó jẹ́ wípé ọ̀nà tìgbàlódé ló bá dé tó yẹ pé bá a ṣe ń dìbò lóní kálukú ń rí káàkiri àgbáńlá ayé tá a mọ̀ sí electronic voting wọ́n ní yóò kásẹ̀ gbogbo làásìgbò màgòmágó tí ń fàjàngbọ̀n gbéra ní lọ ilé ẹjọ́ lẹ́yìn ìdìbò wọ́n ní yóò kásẹ̀ rẹ̀ kú ńlẹ́ o bẹ́ẹ̀ tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà bọ́ lọ́wọ́ inú níbí nínú nípa ti ọ̀rọ̀ ètò ìdìbò wa wọ́n ṣe lálàyé torí náà ńkọ́ gbogbo bí wọ́n ṣe wá ń sọ̀rọ̀ yìí tí wọ́n fẹnu dẹ́du ọ̀rọ̀ náà àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó jẹ́ pé wọ́n ju lámbà ọ̀rọ̀ òkú sí wọn lára àwọn náà ti wá gbàgbọ́dọ̀ sọ wọn wá tó àsìkò tó báyìí o láti ti tẹ̀lé ní tí àwọn ń sọ o àkọ́kọ́ nígbà tí wọ́n gbé fáwọn ọ̀rọ̀ ṣánlẹ̀ ní àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin nínú ìpàdé pàtàkì tó wáyé ní àná òde yìí ní ìlú Àbújá wọ́n wòye wípé tó òdodo ọ̀rọ̀ màlà àwọn aráàlú ń sọ lórí wípé wọ́n fẹ́ àkóyawọ́ nípa ètò ìdìbò tí ó máa wáyé ní gbogbo ìgbà
torí náà ńkọ́ ṣe rí ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n onílàákàyè fi sí ibẹ̀ náà làwọn ó fi sí o lórí wípé àkóyawọ́ iṣẹ́ bàbá ṣe ń dìbò ká máa rí lẹ́sẹ̀kẹsẹ̀ kó ní kálukú tètè yá máa mọ tó wọ̀n nígbà tí wọ́n ti ń dìbò lọ́wọ́ jù pé ká ṣe tán ká máa gbé e sí kọ̀rọ̀ ká máa ka èsì ìdìbò ní ẹ̀yìn lọ o ẹ ṣe lé ní o. wọ́n tẹ̀síwájú wọ́n ní pé ọ̀rọ̀ nípa ìjọba bàbá sọ pé wọ́n ní ìyẹn godfatherism wọ́n ní ìyún náà kó tó kásẹ̀ ńlẹ̀ pátápátá nínú àgbéyàwó ohun tí gbogbo wọn gbá ìgbọ̀ndù sọ tí wọ́n ń ronú lé lórí ní àwọn ilé-ìgbìmọ̀ ìṣòfin wọ́n sọ nípa àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ nípa ètò ìdìbò nínú àwọn ilé-ìgbìmọ̀ ìṣòfin àwọn ni wọ́n ń jẹ́ kó dìímọ̀ pé tó nínú àtúnṣe tí àwọn ń ṣe ìgbésẹ̀ tí àwọn ń gbé lórí ọ̀rọ̀ àbádòfin ìwé tó jẹ́ pé ó ṣègbè lẹ́yìn ọ̀rọ̀ ètò ìdìbò nílẹ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ nípa pé bàbá sọ pé wọ́n ní kó kúrò nínú ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà gbogbo àwọn ènìyàn tó bá ti fẹ́ dìbò kí wọ́n rí kí ẹni tó wù wọ́n gangan ni wọ́n dìbò fún ní pàtàkì jùlọ tó bá jẹ́ nípa ètò ìdìbò abẹ́lé tá a mọ̀ sí primary wọn lẹ́ni tó bá wu aráàlú láti tì lẹ́yìn òun náà ni kí wọ́n máa tì lẹ́yìn kì í ṣe pé kí wọ́n máa sọ pé lágbájá la fẹ́ lò láti àkókò ilẹ̀ wọn tẹ̀síwájú. ọ̀rọ̀ bá bọ́ sí àkàtà àwọn àjọ INEC fúnra wọn wọ́n ní pé kì í kú ṣe pàgbé àwọn ò mọ ẹ̀tọ́ àwọn lábẹ́ òfin àwọn mọ ọ̀tọ̀ yàtọ̀ sósì o àwọn mọ̀ pé àwọn làwọn lágbára láti sọ wípé ọ̀nà tí àwọn fẹ́ gbé gbàré tí ó jẹ́ pé ohun gbogbo ó fi gbayì tí ó gbẹ̀yẹ wọ́n ní ṣùgbọ́n àwọn ń fẹ́ kí ààrẹ Muhammadu Buhari kí wọ́n bu ọwọ́ lu ìwé tó ṣègbè lẹ́yìn ọ̀rọ̀ nípa àtúnṣe lórí ọ̀rọ̀ ètò ìdìbò ni o wọ́n ní pé kí ààrẹ Muhammadu Buhari kan bu ọwọ́ lu ni àwọn mọ ẹ̀tọ́ àwọn o àwọn láti bu ọlá fún ẹni tí ọlá yẹ ni o. ẹ wo ojú ìwé kejì ló mọ̀ wá according to kádàrá The Punch lórúkọ ìwé ìròyìn ọ̀hún. ojú ìwé kejì ni mo fi ń ṣíde ìròyìn lápá ọ̀rọ̀ tèmi láàárọ̀ yìí ìwé ìròyìn Nigerian Tribune ológun ni o lápásì ó nà tẹ́rẹ́tẹ́ ó dọ́gba jálẹ̀ di orúkọ ẹnìkan bẹ̀ ni o àkọọ́lẹ̀ tó gbèrú pé àárín gbogbo àríwá lọ́hùn ààrẹ la fẹ́ mú jáde láti ọ̀dọ̀ wa la fẹ́ kó jáde kì í ṣe pé alága o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ orúkọ tó wọ́n dé ń bì bàràjẹ́ ni o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní mi ò fẹ́ ṣàgbàmọ́gun ẹ èmi ó ní àní kí ohun tó wu ni ó wá ohun tó dáa bọ́ síbẹ̀ tó bá wá dáa tí ò bá wu ní kọ́ òun ló dífá fún ètò wọn de gẹ́gẹ́ bí tó ń dé mi pé àwọn kan náà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tó jẹ́ pé láti àríwá láàrin gbogbo àríwá lọ́hùn ni wọ́n ń gbẹnu sọ báyìí pé wá lọ́wọ́ tá a wà yìí alága kẹ̀ a fẹ́ pèsè a fẹ́ kó jẹ́ àti ọ̀dọ́ wa ní tẹ́ pé ó máa léwájú máa lédè ń tẹ́ láti ṣe ojú ẹgbẹ́ òṣèlú PDP láti ta kọ̀ǹgbọ̀n gẹ́gẹ́ bí ipò ààrẹ ní ọdún 2023 ẹgẹ́ bó ti hàn dé ń bí o orúkọ ẹnìkan tẹ́ pé ó ti jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ rí ìyẹn tí orúkọ ẹ̀wọ̀n débi o Alhaji Abubakar Kawu Baraje ló ń sọ dímọ̀ pé ó ní ọ̀rọ̀ English àmì ní pé if you don't say here I am nobody will say there you are téèyàn bá dákẹ́ tó ká bó wà ń bí náà wọ́n ní sọ pé wà ń bẹ̀ pé ní apá ọ̀dọ̀ tàwọn bíi pé àti ẹ̀ bá wà gbé pé táwọn fẹ́ ní ọdún 2023 ní pé ẹni tó máa jẹ́ ààrẹ láti ẹgbẹ́ òṣèlú PDP kó jẹ́ pé ọ̀dọ̀ àwọn olóòtú máa ti wá o ó sọ tó pọ̀ ń bí o ó ní bọ́dọ̀ pé àwọn kan tó pé ó dà pé ó fẹ́ ń dàbẹ̀ pé ó ń táwọn kan lọ́rùn pé ipò alága yẹn pé ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìwé aláwọ̀ yẹmi jáde ó ní àwọn ọmọ ìyá mẹ́rin fòde ṣọ̀kan àtàkùn báyìí òun nìkan ló ya ti ẹ̀ sọ pé òun tóun sọ yìí ó pé agbègbè yìí wọ́n ti pèsè alága tó pé lémọ́ bí agbègbè àyẹ̀kíní ẹ̀kejì kẹta ẹ̀ tó pé wọ́n dẹ̀ sí dandan nínú ẹgbẹ́ òṣèlú pé ó ti wá tó àkókò náà láti agbègbè yìí kó jẹ́ pé ẹni tó máa jí ààrẹ ó wá tẹnu bọ̀rọ̀ ó ní ẹ̀yìn ẹgbẹ́ òṣèlú PDP tàwọn PDP power ó ní ìmọ̀ràn ló mú wa pé ẹ jẹ́ kí ẹni tó máa jẹ́ ààrẹ láti ẹgbẹ́ òṣèlú PDP láti agbègbè yìí kó jẹ́ pé ó jáde o ó ní ìmọ̀ràn ló mú wa o ó wá parí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìwé aláwọ̀ pé tinú mi ni ó ṣe kì í jẹ́ kí èèyàn tẹ́gbẹ́ o èmi ni mo nira mi kì í jẹ́ kí èèyàn tẹ́gbà ó pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ọmọ kankan díẹ̀ bẹ́ẹ̀ mo ṣẹ́nu kò ní o ojúwé kejì ìwé ìròyìn Nigerian Tribune ẹ mọ tí ẹ kẹ́ ṣe náà ẹ rà ẹ kà ó. babaláwo ìrìnàjò ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú ìlú gangan kúkú lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí sẹ́ẹ̀ ó kọjú sáwọn kan ìrìn ló sì kọsẹ́ lómi o lójúwé kejì náà tó ń bẹ níwájú mi alágbẹ̀dẹ mi tó ń lórin lójú kan náà àmì ló ń rí mẹ́ o ojúwé kejì ìwé ìròyìn The Punch tó wà níwájú mi ni mo ti mú ròyìn tẹ̀síwájú àkọ́kọ́ náà jẹ́jẹ́ mọ̀ pé àwọn àjọ kan mọ̀rẹ́ ò tí wọ́n pè ní CSO mo ń sọ nípa Civil Society Organization for expansion gẹ́gẹ́ bí expansion of electoral and democratic space gẹ́gẹ́ bí wọ́n ṣe pè wọ́n o lára àwọn orúkọ pàtàkì tó ń bẹ ń bẹ ní alàgbà Àríyọ̀dáre Àtóyè tí ó jẹ́ pé wọ́n gbẹnu àwọn ẹgbẹ́ ọ̀hún sọ̀rọ̀ nígbà tí wọ́n ń ṣe lára ìpè sẹ́ẹ̀rì mẹ́tànra wa jẹ ọ̀rọ̀ nípa àwọn nǹkan àmúṣọrọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìṣèlú àwọn tó jẹ́ pé ó jẹ́ àmúyẹ tí ètò ìṣèjọba àwa ara wa àti òṣèlú gbọ́dọ̀ ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n tá a gbọ́dọ̀ ní wọ́n jẹ́ kó di mọ̀ pé orílẹ̀‐èdè Nàìjíríà àní tó torí náà ń kọ́ wípé ọ̀rọ̀ nípa pé kí a máa sọ pé a fẹ́ kí àwọn aráàlú kí wọ́n lọ́pọ̀ ọgbà ká máa sọ pé kí wọ́n dìbò
fún ẹni tó bá wù wọ́n wọ́n ní ó ṣeé ṣe nígbà míì wípé ẹni tó bá wu aráàlú ó lè kó wọn ṣìnà o ẹ wò ó wọ́n ní bí àwọn bá ní pé iná ń jó lórí omi ẹni kí wọ́n bu eérú ẹ̀ wá wípé ẹni tí ẹni ó wu àwọn aráàlú kí ló fi wu àwọn aráàlú kó mọ̀ lọ jẹ́ pé ọ̀nà àlùmọ̀kọ́rẹ́ yìí ló fi wu aráàlú lọ́pọ̀ gbà tí wọ́n bá lọ rọ́ tẹ̀lé ó ṣeé ṣe kó gbé wọn sígbó àtú o wọ́n ní ṣùgbọ́n nígbà míì ó máa ń ṣe ìrànlọ́wọ́ bí ẹ bá jẹ́ pé wọ́n ti gbára gbáyà gbá kan gbójúlé àwọn àgbààgbà nínú ètò òṣèlú tí wọ́n rí wípé wọ́n lè tì wọ́n lẹ́yìn kí wọ́n jà fún wọn wọ́n ní irúfẹ́ wọn tí wọ́n bá sọ pé ẹni báyìí èèyàn ni ẹ tẹ̀lé ẹ ti dán wò kò já wa kàn mọ́ kò já wa kulẹ̀ wọ́n ní kó ṣeé ṣe kó ràn wọ́n lọ́wọ́ nígbà míì o wípé àwọn òfin taratara mọ̀ wípé kí wọ́n sọ pé kí wọ́n má máa fa ènìyàn kalẹ̀ fún nìyẹn tá a mọ̀ sí pé indirect primary election wọn yẹn nínú ètò ìdìbò abẹ́lé wípé ó lọ́pọ̀ gbà bí wọ́n bá fa èèyàn kalẹ̀ táwọn àgbààgbà bá panupọ̀ tí wọ́n fa èèyàn kalẹ̀ lọ́pọ̀ gbà wọ́n ní máa ń ṣèlú láǹfààní o bẹ́ẹ̀ táwọn aráàlú bá sì dúró tán pé ní báyìí là á dìbò fún ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n ti gẹ́ẹ̀tì ara wọn lọ́pọ̀ gbà kí wọ́n má bàa lọ lárí mọ́ o gẹ́gẹ́ bí ojú ìwòye tiwọn o ẹnìkan tó ń sọ̀rọ̀ ọ̀kan pàtàkì lára àwọn ọmọ lẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin tó jẹ́ wípé wọ́n wà nínú ìgbìmọ̀ tó jẹ́ gẹ́gẹ́ bí alága fún àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ nípa àbójútó ètò ìdìbò ní orílẹ̀-èdè nàìjíríà táwa ẹni o mo ń sọ nípa ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Babájímí Benson nínú pàdé tí wọ́n ṣe lánàá òde yìí bẹ́ẹ̀ ni wọ́n ti ń jẹ́ sọ̀rọ̀ tí wọ́n pàkíyèsí àwọn ènìyàn gbogbo alẹ́nu lọ́rọ̀ wípé ṣé ẹ rí o ọ̀rọ̀ nípa ká dìbò fún ẹni tí à ń fẹ́ wọn ni yóò tán ìṣòro bàbá sọ pé ní orílẹ̀-èdè nàìjíríà ohun tí wọ́n ń gbìyànjú àti sọ ni wípé sẹ́ bí aráàlú bá lè finúfídọ̀ dìbò fún ẹni tí ọkàn wọn ń fẹ́ ní tá a mọ̀ sí direct primary pé ẹni báyìí là ń fẹ́ kì í ṣe pé bóyá wọ́n gbé e lé wa lórí wọ́n ní pé ọ̀rọ̀ nípa bàbá sọ pé tí ó máa mú ká máa lọ san ìṣàkọọ́lẹ̀ máa san ẹ̀jẹ̀ tí ó mú ká máa ná owó inú ètò ìṣèjọba bí lọ́nà tí ò tọ́ tí ó mú ìjẹgàba wá lẹ́yìn ìgbà tá a bá dé orí àlééfà tán wọ́n ní gbogbo rẹ̀ pátá ni ó kásẹ̀ ńlẹ̀ ká yọ̀ǹda ká tì síbi tí ìlú ń tì sí pé bí ohun gbogbo ṣe ń lọ lágbàláyé tí ìdàgbàsókè tó ń dé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ńláńlá báwa náà bá gbérúgbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ àwa náà ó dé bẹ́ẹ̀ torí náà ń kọ́ ká gbàgbé ń parọ́ bàbá sọ pé nínú ètò ìṣèjọba ní orílẹ̀-èdè nàìjíríà o ẹ fẹ́ mọ̀ ń parọ́ yìí sí ẹgbẹ̀jú ẹgbàwé ìròyìn The Punch mú ojúwe kejìlẹ̀ ti bá pàdé ńbẹ̀ babaláwo. káàbọ̀ ojúwe karùndínlọ́gbọ̀n page 26 mo gbà lọ ìwé ìròyìn Nigerian Tribune olórogún ni o lápásì lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ ni mo ti rí pẹ̀lú àkọọ́lẹ̀ tó gbọ́dọ̀ pé ìgbà ká máa ṣe bí ó ti wuni tí ì ṣe pé nílànà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ òfin wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti kọjá o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tó wọ́n dé ń bẹ ní Àlàó Àkàlà o àkọọ́lẹ̀ tí mo rí bẹ́ẹ̀ nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní páńpẹ́ làwọn tàkúté lẹ́nu ẹyin lóhùn tó bá ti wọ́ báyìí kò tún ṣe kó mọ olódì fá fúnrò ètò wọn dé pé ẹnìkan tó jẹ́ gómìnà nígbà kan nípínlẹ̀ Ọ̀yọ́ torúkọ ẹ̀ wọ́n dé ń bí o ìyẹn alàgbà Àlàó Àkàlà olóyè Adébáyọ̀ Àlàó Àkàlà ló sọ̀rọ̀ pé wá ní àsìkò kan nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress change jẹ́ pé nípínlẹ̀ Ọ̀yọ́ pé kéèyàn kàn ṣe bó ṣe wù àbí kó má tẹ̀lé lànà àbí kó má tẹ̀lé òfin àbí ká máa rò pé àwọn kan ló jẹ́ pé ayé ní ọ̀dọ̀ wọn ni ayé wà wọ́n lè ṣe bó ṣe wù wọ́n pé ìgbà yẹn ti kọjá lọ o gẹ́gẹ́ bó ti hàn dénú ìwé lọ́yọ́ ṣé nígbà tí àwọn kan gbé ìgbésẹ̀ ọ̀rọ̀ ìgbẹ́ aláwọ̀ yẹn ó ní ètò tó dáyà nílẹ̀ ló jẹ́ kí mú túká àwọn olólùfẹ́ àti olóòótọ́ àti ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní wọ́n lọ kàn sí bàbá yìí ní ilé ẹ̀ tó wà ní ìlú Ìbàdàn ní ọjọ́ tíṣídẹ̀ẹ́ ọjọ́ ìṣẹ́gun ní wọ́n ló débẹ̀ pé àyìnlẹ́ báwo ló ṣe yẹ kó rí o ó yẹ kásìkò yìí àpérò wa tó ń bọ̀ lọ́nà yìí ló wá mú kóun náà tẹnu bọ̀rọ̀ pé ẹ wo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wá ìbẹ̀sí ní àsìkò yìí pé ìjọba pé káwọn èèyàn máa ṣe bó ti wọ̀ pé ó ti kọjá o gẹ́gẹ́ bó ti ń sọ̀rọ̀ bí ó ní gbogbo ìjọba ìbílẹ̀ 23 tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ní agbára Ọlọ́run underline inshallah pé ni wọ́n ní aṣojú ọ̀rọ̀ english àmì ló mú sẹ́ni pé if your absence doesn't affect them your presence never matters o sì ń bẹ̀ kò dẹ̀ wọ́n pé o sì ń bẹ̀ fífara wọn ń bẹ̀ onítùmọ̀ pé òun ló dé fún pé gbogbo ìjọba ìbílẹ̀ 23 ló máa ní aṣojú nínú àpérò tó ń bọ̀ kò ní sí pé àwọn kan jókòó síbi kan àwọn kan wá sọ pé ó ní kò sí ní ẹmọ ó wá sọ̀rọ̀ kan bí náà tẹ́ pé àmì ò lè mójú kó mẹ́ ó ní ẹ wo ẹgbẹ́ òṣèlú All Progressives Congress pàtàkì lọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní káwọn kọ́kàn dé bọ́ sórí social media ẹ̀rọ ayélujára kọ́kàn máa tẹ̀ tó wọ̀n láyé pé wọ́n gbàṣẹ ó ní iṣẹ́ ìgbàgbé ọ̀rọ̀ ìbá Ọlọ́run ìbá Yorùbá pé iṣẹ́ tí wọn ò bẹ́ni tòun ti yà ló máa ń rìn ọmọ kì í jíṣẹ́ bàbá ẹ̀ kó jíjà pé bàbá ìbáran kò ní jíjà àmọ́ táwọn aràn pé ó lè rí ẹ̀yà ń bẹ̀ o ó pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ojúwe karùndínlọ́gbọ̀n page 26 ni mo ti rẹ́ ìròyìn yẹn tí mo ka díẹ̀ ń bẹ̀ ẹ̀yin náà mo ti ẹ̀kẹ́ ṣe ẹ̀ka ó.
babaláwo rẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀síwájú níbi tí wọ́n ti ń jẹ́ kó dímọ̀ pé láìsí ìṣẹ̀lẹ̀ kò mọ̀ sí ìtàn o bẹ́ẹ̀ sì rí bí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ báyìí ìtàn bẹ̀rẹ̀ náà nù o ẹ wo lójú ìwé kejìdínlógójì ni mo sáré gbé ìròyìn mi lọ o ní ìwé ìròyìn The Punch tó wà níwájú mi láàárọ̀ ti tòní àwọn àgbà ọ̀jọ̀gbọ́n onílàákàyè o aláròjinlẹ̀ wọ́n ń jẹ́ kó dímọ̀ pé ọjọ́ ẹ̀yin bá ti bọ́ alẹ́ gbá o ọjọ́ náà lẹ́wà rẹ̀ bàjẹ́ jẹjẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ làásìgbò EndSARS tó ré kọjá ní ọdún 2020 ní jẹ́ pé ó mìíràn ayé lògbòlògbò ó mi orílẹ̀-èdè Nàìjíríà fìkàfìkà jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ló ń kébù sí ó látàrí ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ lásìkò ìgbà náà ẹ wò ó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ bínú tí wọ́n tó fọṣán pọ̀ mọ́ yẹrin tó jẹ́ wípé ó fa sábàbí bíbàjẹ́ tó dàbí ẹni wípé ìloro ti Lẹ́kì tá a mọ̀ sí Lẹ́kì toll gate pẹ̀lú gbogbo àwọn nǹkan àmúṣọrọ̀ tó wà níbẹ̀ ìyẹn bíi plaza tó fi dórí afárá ní èyí tó jẹ́ pé so Ìkòyí pẹ̀lú agbègbè míì papọ̀ tá a mọ̀ sí Ìkòyí link bridge tó plaza gbogbo ẹ̀ lọ gbogbo àwọn nǹkan tó jẹ́ gẹ́gẹ́ bí nǹkan àlùmọ́ọ́nì nǹkan àmúṣọrọ̀ tó jẹ́ pé ó ń pawó wọlé sí àpèjọba ìpínlẹ̀ Èkó ọ̀pọ̀lọpọ̀ ló bàjẹ́ lásìkò fẹ̀hónú hàn ìgbédìde tí àwọn ọ̀dọ́ gbéra wọn dìde lọ́pọ̀ yanturu tí wọ́n sì ń kọjú ìjà wípé àní àwọn ò fẹ́ àwọn àjọ SARS mọ́ ńgbà náà tí wọ́n pè ní EndSARS now látàrí pé ìjọba ò tètè fèsì ńgbà náà táwọn ọ̀dọ́ fi bínú ya pé tó ohun tá a fẹ́rẹ̀ o kó tó di wípé tó wọ́n tún gbọ́nà àdà wọ́n tún dá wọn ọ̀dọ́ wọ́n tún dá wọn náà wọ́n tún dá sẹ̀rí àbáwọn náà tí wọ́n pa náà pí tọ́pọ̀lọpọ̀ ẹ̀mí ṣòfò ńgbà náà kó tó di pé àwọn ènìyàn dìde láti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ wàhálà ìṣẹ̀lẹ̀ mọ́ni gbàgbé ni o wo ẹwà àmúṣọrọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mèremère ló bàjẹ́ nípínlẹ̀ Èkó ńgbà náà ẹ wo ìjọba ìpínlẹ̀ Èkó wá dẹ́kọ̀ọ́ wọn wá gbàgbọ́n tó sọ wọ́n ronú owó tó yẹ kó ti wọlé owó tó yẹ kó wọlé lóṣooṣù èyí tó yẹ kó máa wọlé lọ́sọ̀ọ̀sẹ̀ wọ́n wá wo owó tí wọ́n ti pàdánù láàrin ọdún kan tó yẹ kó máa gba inú lóró tá a mọ̀ sí tó géètì Lẹ́kì ni kó máa gbàbẹ̀ wọlé wọ́n wá ní owó tí ìjọba ìpínlẹ̀ Èkó ti pàdánù ó ń lọ bíi bílíọ̀nù 7 ó lé tóńtóló 7 ìyẹn bílíọ̀nù 9 ó lé tóńtóló 7 ìyẹn 9.7 bílíọ̀nù náírà lówó tó jẹ́ pé wọ́n ti pàdánù wọ́n ní àpò tàlákọ́ sí níbo láti fẹ́ di tó pé ká níbi ò bá sí gbogbo làásìgbò tó wáyé ńgbà náà kí ló fẹ́ mú kí dúkìá ó bàjẹ́ kí ló fẹ́ mú káwọn ọ̀dọ́ bínú tó inú bíbí òun ò fi ẹjọ́ mìíràn òun ò fi ṣẹ́ mìíràn o ẹ̀dọ̀ fùfù ń mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ní ìbínú tí àwọn ọ̀dọ́ bínú yìí mọ̀ bá nǹkan jẹ́ ńgbà náà ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ yìí wọ́n ti ń gbìyànjú láti rí i pé wọ́n ṣí ìloro ọ̀hún padà tí ó sì wúlò fún tọ́ba tìjọ yìí nítorí pé owó tó ń wọlé ní apá abẹ́rún ó mọ̀ kúrò ní wàzà ìjọba ìpínlẹ̀ Èkó sì ní láéláé fojú rẹ̀ náà kó wọ ọ̀hún kó kàn máa lọ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lè máa wọlé padà kí ìpínlẹ̀ Èkó kó tún lè máa dọ̀tun ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí wọ́n ní ilé ọba tó bàjẹ́ ní ilé ọba tó jó ẹwà ní òbùkún ǹjẹ́ ta lolúwa rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń jẹ́ kọ́rọ̀ òun di mímọ̀ tí ń gbẹnu ìjọba ìpínlẹ̀ Èkó sọ̀rọ̀ ọ̀kan pàtàkì lára àwọn alẹ́nu lọ́rọ̀ mọ̀ ni o tó jẹ́ pé ó ń rí sí ọ̀rọ̀ nípa àtúnṣe àwọn dúkìá ìjọba mo ń sọ̀rọ̀ nípa tó jẹ́ gẹ́gẹ́ bí alábòjútó òun alákòóso ẹ̀ka ọ̀hún alàgbà Yomi ọmọ wọnú ẹ̀sán gẹ́gẹ́ bí wọ́n ṣe pe orúkọ wọn nínú ìwé ìròyìn láàárọ̀ tuntun ní ẹ fẹ́ mọ̀ nípa ìròyìn yìí sí ìwé ìròyìn Punch ló wà ojú ìwé 18 ló kọ́lé sí. àbọ̀ ojúwe kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìkarùndínlọ́gbọ̀n page 25 ni mo gbà lọ́wọ́ olórogún ni lápásì lókè téńté ni mo ti rí o pẹ̀lú àkọọ́lẹ̀ tó ń gbèrú pé 90 àwọn akẹ́kọ̀ọ́ bímí yáwórí wọ́n gba òmìnira lẹ́yìn oṣù 4 tó jẹ́ pé wọ́n ti wà nígbè kan tó jẹ́ pé wọ́n mú wọn mọ́lẹ̀ o àkọọ́lẹ̀ tó gbèrú nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní báwo bá lo a kì í dé ẹni tí ò bá ní gẹ̀ẹ́sì kì í dé wọ̀n àti pẹ̀lú ìwé aláwòye mi ó lẹ́ni òjò pa tí àrà ò pa alihamudulilayi aleluya muso ló yẹ kó máa ké o àti pẹ̀lú ohun tó bá lóun sọ ní dẹ́rù tó bá sọ ní ẹ̀fà ó ní kéèyàn máa dúpẹ́ ní o lódì fáfúnrò ètò ọ̀dẹ yìí láàárọ̀ yìí kẹ́bí tó ní pé 90 àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ilé ẹ̀kọ́ Federal Government College tẹ́ pé FGC tó wà ní bímí yáwórí ní ìpínlẹ̀ Kẹ́bí tó jẹ́ pé ìròyìn jáwọ́ pé wọ́n ti padà dé wọ́n ti di òmìnira lọ́kàtà wọn tẹ́ pé wọ́n jí wọn gbé láti oṣù 4 oṣù kínní oṣù 2 oṣù 3 oṣù 4 ẹgẹ́ bó ti hàn dé bí ẹnìkan tó jẹ́ bàbá ìkan lára wọn ó ní ẹjọ́ tó lọ́wọ́ torí àńlá o ẹ má dárúkọ tó wọn wọ́n fi orúkọ pamọ́ ó ní kì í gbóná ká pé ó tutù bí ṣe ń lawí o ọ̀rọ̀ ìwé aláwòye mi sẹ́ni ó ní ìkíní tó yẹ kó fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ní ọjọ́ Tuesday ló jẹ́ pé wọ́n yọ̀ǹda àwọn ọmọdé yìí ẹgẹ́ bó ti hàn dénú ìwé ròyìn pé kò wá
bàbá sọ dímọ̀ bóyá ó tẹ̀ ní tí wọ́n gbà àṣírí kan tó rọ̀ mọ́ kó tó di pé àwọn tó kó wọn sákàtà yìí kó tó di pé wọ́n yọ̀ǹda wọn ìmí ìtúnrẹ ó nígbà tẹ́ pé wọ́n tún fún wọn lẹ̀ pé àwọn ọmọ wọ̀nyí pé àwọn tẹ́ pé ó wà ní ìkápá àwọn tẹ́ pé wọ́n bóyá báyìí náà ṣe sí wọn pé kò tiẹ̀ sọ yẹn rárá àmọ́ ṣùgbọ́n mọ̀ṣá bó ti hàn dénú ìwé ìròyìn pé á di àsìkò tí wọ́n kó ìròyìn jọ tó wá di ti àwárí láti kà sí wí tí ayọ̀bá yìí wọ́n ní àwọn ìjọba àti àwọn tẹ́ pé ọjọ́ ìjẹ́ pé ọ̀rọ̀ kan pé àwọn tẹ̀tí ìrírí nǹkan sọ sí pé gbóòwò ló ṣe jẹ́ o ọ̀rọ̀ tí wọ́n fi parí ẹ̀mí torí pé ìròyìn yẹn pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ó ní what you do not know is above fipó ohun téèyàn wà báyìí lágbára lọ́hùn ojú yàn lọ torí pé ẹni tó ní ẹ má dárúkọ mi o bàbá ìkànnì mo jẹ́ o àti rí wọn wọ́n ti dé ọjọ́ Tuesday tí yóò sọ kúlẹ̀kúlẹ̀ àwọn nǹkan tẹ́lẹ̀ àwọn ayé máa fẹ́ mọ̀ nípa pé àti wọ́n nà wọ́n tí wọ́n sá wọn pa tí wọ́n gbawó tí wọ́n gbawó wọn ní ẹ wo di àsìkò yìí ìjọba ó wà lójú kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn Nigerian Tribune tó hàn dé láàárọ̀ yìí ẹ kà ó. babaláwo yẹ o mo ń jẹ o. ìṣòro máa ń tẹ̀síwájú alágbẹ̀dẹ mi tó ń lóni lójú kan náà àmì wà ń bẹ ni o ojú ìwé kejìdínlógójì náà ni mo ti mú ròyìn ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú o ìwé ìròyìn The Punch tó wà níwájú mi láàárọ̀ ti tò ní àwọn àgbà ògbóǹjú nílẹ̀ àká yìí máa ń jẹ́ kó di mímọ̀ pé wọ́n máa ń sọ̀rọ̀ kan tó máa ń wúlò lórí o wọ́n ní bó bá jọ ṣàkálá kó jọ ṣàkálá bó bá jọ ṣoko ṣàkálá ṣoko ló yọmọ èèyàn kí ló fa sábà bí ọ̀rọ̀ ló bá mọ kó mo rò wá o jẹjẹ mọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní pàtàkì jùlọ àwọn òṣìṣẹ́ lábẹ́ ètò ẹ̀ka ẹ̀kọ́ àwọn ni wọ́n ń ronú lórí ọ̀rọ̀ kan o tí wọ́n ń gbẹnu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àgbà ní ilé ìwé gíga ni o wọ́n gbórí ṣùgbọ́n akárí láyé fún gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ìríjú wọn tọkàn tara pé ẹ kú iṣẹ́ ọpọlọ o bẹ́ẹ̀ rí wọ́n wá wo kinní kan pé bí iṣẹ́ olùkọ́ni tí ṣe olùkọ́ àgbà láwọn ilé ìwé gíga bó ṣe dùn tó wọ́n ní pé kinní kan bá àjàwòjẹ́ o apá ogun ju ìtàn lọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ wípé wọ́n máa ń ṣe part time tó jẹ́ pé wọ́n máa wà níbi ilé ìwé méjì mẹ́ta tí wọ́n jẹ́ olùkọ́ tá a mọ̀ sí visiting lecturers wọ́n ní pé tó wọ́n fagigé gbà wọn ò fẹ́ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà o lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní pàtàkì lọ láwọn ilé ìwé gíga tá a ní lórílẹ̀‐èdè yìí o wọ́n wòye wípé kò sí méjì ju pé àkóbá ńlá òun ló ń fà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí lọ wípé ilé ìwé tí oníkálukú bá ti wà ibẹ̀ ni kó gbájúmọ́ kó sì máa ṣe iṣẹ́ kì í ṣe pé bóyá kó kúrò nílé ìwé yìí kó tó ń lọ sílé ìwé míì láti máa lọ rí ṣiṣẹ́ olùkọ́ o wọ́n wòye wípé ayọ̀bí tí wọ́n fi wọ́n sí tó jẹ́ orírun wọn gan primary assignment wọn gangan níbẹ̀ wọ́n ní wọn ò ní máa ṣe déédéé wọn ò máa sán kíláàsì wọn ò sì máa parọ́ fáwọn ọmọ lọ́pọ̀ gbà látàrí owó tó tún ranjú mọ́ wọn ta tí wọ́n máa lọ rè é gbà torí náà ńkọ́ bí a bá fẹ́ lẹ́mọ̀ ṣọ́mṣọ́ ní iṣọ́ o bí wọ́n bá ti gbà ọ́ sílé ìwé kan gẹ́gẹ́ bí olùkọ́ mọ́ gbéra lọ sílé ìwé mi kó tún fẹ́ lọ rè é ṣe part time ń bẹ̀ mọ́ wọn ni wọn ò fàyè gbà o ọmọlẹ́gbìmọ̀ aṣojú ṣòfin nílùú Àbújá wọ́n mọ̀ jókòó House of Representatives níjẹba wọn wọ́n jókòó lórí ọ̀rọ̀ yìí wọ́n pè pàdé bí ó ṣe dáa bí nǹkan ó ṣe tẹ̀síwájú nípa ètò ẹ̀kọ́ wọ́n wò ó ṣàtúnṣòsì kí ní fìyà jà àwọn akẹ́kọ̀ọ́ kí ló mú kí iná ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí ó máa jó àjórẹ̀ àti pé àléébù wo ní ń bẹ nípa ètò ẹ̀rọ ẹ̀kọ́ tiwa ní orílẹ̀‐èdè yìí tó fi dàbí ẹni wípé wọ́n fẹ́ máa fi òkè òkun wọ́n fẹ́ máa gbé wọn lórí tiwa ibẹ̀ ni wọ́n ti kẹ́fín pé àwọn olùkọ́ kan ń bẹ o tó jẹ́ pé ilé ìwé méjì mẹ́ta òun ni wọ́n ti gbé mọ́ lọ rẹ̀ ṣiṣẹ́ olùkọ́ tí wọ́n tí a mọ̀ sí visiting lecturers mo sọ wọ́n ní àkóbá tí wọ́n ń kóbá ètò ẹ̀kọ́ okú òní kèrè mí o ní ọdún 2017 ni wọ́n sọ pé wọ́n ti kọ́kọ́ gbé ọ̀rọ̀ yìí ẹ̀wò wọ́n gbé ọ̀rọ̀ yìí wọ́n gbà á bí ẹni gbàgbá ọtí nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin àwọn kan sọ pé ọ̀rọ̀ lẹ́sọ bẹ́ẹ̀ làwọn kan sọ pé kò ẹ fi wọ́n lẹ̀ kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ ọ̀kan pàtàkì lára àwọn alẹ́nu lọ́rọ̀ tí í ṣe ọmọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin tó wá láti ẹkùn Kaduna Abbas Tijani ni wọ́n Abbas Tajudeen ni wọ́n pe orúkọ rẹ̀ ó dúró tán ó ní pé ẹ wo àkóbágbà nígbésẹ̀ yìí ń ṣe ẹ má jẹ́ àfọwọ́ sí i nígbà wọn fi ṣe padé lánàá wọ́n gbà bẹ́ẹ̀ pé tó ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin lọ́gàálọ́gàá o ní ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ànífà ìgbà kínní mọ́ ẹ fẹ́ mọ̀ nípa ìròyìn fúnra yín gan ìwé ìròyìn The Punch ní ẹ bá ń gbọ̀njú àti gbámú ojú ìwé kejìdínlógójì page 38 gangan ló wà babaláwo. ojúwe karìnléníogún page 24 ni mo gbà lọ orórogún ni lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ ni mo ti rí eléyìí pẹ̀lú àkọọ́lẹ̀ tó ń gbèrú pé ìjọba ìpínlẹ̀ Kwara wọ́n gbé ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́wàá pé ẹ wo ẹ ṣe ìwádìí ẹ ṣe àyẹ̀wò látàrí kí ni o ẹ ń tẹ́tílẹ̀ pọ̀jù àkọọ́lẹ̀ tó jáde bẹ́ẹ̀ nìyẹn o ó wà lójúwe karìnléníogún ṣé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní baálé ilé tí ò bá lẹ́nu òun ló ń pàṣà mọ̀ èyí tó bá lẹ́nu báyìí ẹ má dalẹ̀ síbẹ̀ mọ́ ni o àti pẹ̀lú baálé ilé tí ò bá tó baálé ilé ṣe ló ń dábàá èyí tó bá tó baálé ilé ṣe báyìí ó máa pàṣẹ ni o àti pẹ̀lú ìwé aláwìyé ìbá ọlọ́ọ̀ ìbàdàn pé àkókò ìjòyè ó sàn jẹ́ ni omi ò káàdọ̀ ló dífá fún ìtọ́ pé wọ́n dẹ̀ pé gómìnà tó wà nípínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ tí wọ́n dẹ̀ bí gómìnà
Abdulrahman Abdulrasak ó gbé ìgbésẹ̀ pé ẹ̀wò látàrí pé kí ni o ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ilé ẹ̀kọ́ tẹ́pẹ́ tó ní ṣe pẹ̀lú pé Arabic school tẹ́pẹ́ ó wà ní agbègbè Gánmó ní ìpínlẹ̀ Kwara pé ẹ̀yin ìgbìmọ̀ mẹ́wàá yìí ẹlẹ́ni mẹ́wàá yìí ẹ ṣe ṣẹ́lẹ̀ láti ṣe ìwádìí kí ló lè fà kí ló ṣe tẹ́pẹ́ ó dà kó fi báyìí ọ̀rọ̀ English àmì ní gómìnà Musenu ó ní beautiful mirror become a dangerous weapon when broken gíláàsì jígí ó mà dá gan o àmọ́ tó bá fọ́ báyìí yéè ó lè paná lọ ní ṣe ń jẹba pé kò yẹ kó rí bẹ̀ pé afẹ́kẹ́kọ̀ọ́ ni ó wá ṣe àlàkalẹ̀ ń bí ní kẹ́fẹ́ tó nínú rí pé ẹ wo ẹ ṣe ìpàdé pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tọ́rọ̀ kàn ìkíní ẹ ṣe ìpàdé pẹ̀lú àwọn òbí wọn ìkẹta ẹ ṣe ìpàdé pẹ̀lú iléèwé ó ní ẹgbẹ́ ìgbésẹ̀ ẹ wo ẹgbẹ́ bó ti wọ̀n dínú wọlé pé ọ̀sẹ̀ kan péré ni wọ́n fún wọn láti ṣiṣẹ́ lórí eléyìí o ẹgbẹ́ bó ti wọ̀n dínú pé ẹ jábọ̀ jẹ́ ká mọ tó ṣẹlẹ̀ ká lè mọ tí yẹ pé ìjẹun máa gbé ní ìgbésẹ̀ lórí ẹ̀ wọ́n fi ọ̀rọ̀ yìí sí ẹni tẹ́ pé ó jẹ́ olùrànlọ́wọ́ sí gómìnà nípa ti ìkọ̀wé orúkọ ẹ̀wọ̀n débi Rafiu Àjàkáyé ní ọjọ́ tíṣídẹ̀ẹ́ ló wà ní ẹ̀yìn oníròyìn etí àwọn náà di abiyamọ níjọba agbọ́ bó ṣe ń lọ ìgbìmọ̀ rẹ mẹ́wàá ẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ ojúwe karùnléníogún ni mo ti ka díẹ̀ mbẹ́ ìwé ìròyìn Nigerian Tribune ẹ ká wó. àwọn àgbà ọ̀jọ̀gbọ́n nílẹ̀ akáyè wọ́n ní pé bí ìyà ò bá ti di àǹkó bí ìyà ò bá ti kárí kì í ṣe kọ̀bọ̀rọ̀ o ìrìnàjò ń ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú lójú ìwé kẹtàdínlógójì page 37 ìwé ìròyìn The Punch tó wà níwájú mo ti mú ròyìn tẹ̀síwájú lánàá òde yìí wọ́n ṣe ìpàdé wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà nílé ìgbìmọ̀ aṣojúṣòfin ìpàdé tí wọ́n ṣe lórí bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe tẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ tó jẹ́ pé wọ́n lọ rè ṣojú wa àwọn senators gbogbo ni mò ń sọ oníkálukú ti wá bẹ̀rẹ̀ sí wa gbádà òdodo òun òtítọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé orúkọ wọn pọ́n wọ́n ti wá wò wípé tó kò sèrè nínú àpapọ̀ ká mọ̀ hùwà àkóyawọ́ ká sì mọ̀ rántí wípé bàbá kò lórí àlééfà ńkọ́ ilé ńlàbọ̀ sinmi oko wọ́n gbéra tán wọ́n sọ̀rọ̀ wọ́n tutọ́ sókè wọ́n fojú gbà á wọ́n wo wájú wọn wò ẹ̀yìn o wọ́n sì wo bí ọ̀rọ̀ náà tiẹ̀ lè báyọ̀ wọ́n kanjú ko wọ́n pe ààrẹ Muhammadu Buhari àti ìjọba rẹ̀ lánàá òde ní ilé-ìgbìmọ̀ aṣòfin wọ́n ní ìrẹ́ ìjọba ìpapọ̀ o wo ilá kì í ga jọ nírè lọ o gègé tá a fi kọ́ pé dúró òun náà la fi lè sọ pé yá sún gẹ́gẹ́ bí ohun tó bẹ́ẹ̀ ní wẹ̀rẹ̀ lára yìí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà House of Senate ni mò ń sọ pa ẹ̀ àná òde yìí wọ́n kọjú síjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ó yẹ ìpàdé bí ó ṣe gún pátápátá ní pápá ìpàdé ìpàjáwìrì ẹ forí lórí ẹ fi kùn lukùn báyìí wọ́n ní àwọn gbàgbọ́ndọ̀sọ àwọn ronú lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lórílẹ̀-èdè Nàìjíríà ó ti bàjẹ́ rẹ́rẹ́ ti rún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ti di kòtò ọ̀run kò ṣeé gbà mọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà ń làágùn wọ́n ń so ọ̀pọ̀lọpọ̀ wà ń sán ní ara kiri wọ́n bẹ̀rẹ̀ sí bára ọkọ̀ tuntun nísìnyí kó tó doṣù mẹ́fà ó lè dẹnu kọlẹ̀ látàrí àwọn ọ̀nà láabi ọ̀nà járàbùkà tó kún gbòòrò ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní pé kò dáa tó wọ́n bínú tán ní tó ààrẹ Muhammadu Buhari etí yín mélòó sà Your Excellency ẹni àpọ́nlé ẹni àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà o àwọn bẹ̀yìn lórúkọ Ọlọ́run ọba ẹ tètè á pé àwọn ìgbìmọ̀ yín tẹ́jọ ṣe kó dáa àwọn tẹ́jọ tòó tí ó gùn ẹ bá wọn sọ̀rọ̀ ẹ wo gbogbo ọ̀nà lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà yìí ò tiẹ̀ ṣe gbàlejò wọ àwọn ọ̀nà yìí ti bàjẹ́ jìnnà àwọn gániri àwọn gbariwo ajé o ọ̀nà ló bàjẹ́ báyìí kí ló dé tí ó fi jẹ́ pé àwọn ọ̀nà iṣẹ́ mọ̀ pé ara àwọn nǹkan amáyédẹrùn tó gbọ́dọ̀ jẹ́ àǹfààní aráàlú ni kí ló wá dé tó jẹ́ pé a fẹ́ gbójú mbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n kọjú sí ẹni tó jẹ́ mínísítà tí ń rí sí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò owó orílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka wọn Federal Ministry of Finance wọ́n ní kí lẹ̀ ń wò ẹ yọ̀ǹda owó báyìí ẹ mọ̀ dúró dìgbà tí wọ́n fi sọ̀rọ̀ nípa ètò ìtúsínú owó àti pé owó láti fi ṣàtúnṣe ọ̀nà ẹ kówó lẹ̀ gidi ẹ kówó jáde ẹ mọ̀ sọ fáwọn pé òṣòwò ẹ náwó ẹ ṣàtúnṣe gbogbo ọ̀nà tí ṣe tìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé ẹ ti fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sínú ewu ẹ ti fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sínú àdánwò lásìgbò àwọn ọ̀nà yìí ti bàjẹ́ jù kò pọ́n nílé kó bú ìkú orílẹ̀‐èdè Nàìjíríà orílẹ̀‐èdè tó jẹ́ pé ó ń ṣàn fún wàrà àti fún oyin wá ń kọ́ níbo ni wàrà wà kí ló wá dé tá à ń ṣera wa báyìí ọ̀nà orílẹ̀‐èdè Nàìjíríà ò dáa rárá gẹ́gẹ́ bí ohun tí àwọn ẹlẹ́gbìmọ̀ aṣòfin àgbà nílé ní ìyẹn House of Senate tí wọ́n gbìyànjú àti sọ lánàá wọ́n kọjú sáré Muhammadu Buhari àti gbogbo ìṣèjọba wọn wọ́n kọjú sáwọn ẹ̀ka tí ń rí sí ọ̀rọ̀ owó tó ẹ yọ̀ǹda owó láti fún àtúnṣe ọ̀nà lórílẹ̀ ẹ̀ sí ọ̀nà nítorí pé gbogbo rẹ̀ ń bẹ ní ìkáwọ́ yín a sì mọ̀ pé agbára ká ẹ mọ̀ jẹ́ àmọ́ tanra wa ẹ wo ojú ìwé kẹtàdínlógójì ló wà o láàárọ̀ tòní ìwé ìròyìn The Punch. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alátìlẹ́yìn àgbà tó ń wà lẹ́yìn ní tó ń gba oṣù adúpẹ́ àgbà ọ̀jọ̀gbọ́n tí gbogbo ayé ń kọ́gbọ́n ládàá rẹ̀ o. aládùúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí o ẹ ṣe sa ìṣe máa yé ẹni àkọ́kọ́ ìkànnì yìí náà ìkórìíra olówó àbínú olówó kí wọ́n darúgbẹ́ o rere
mímí dòdò mi ajá tọmọ ènìyàn kábíyèsí ọlọ́njẹ́ àríyìn pẹ́sà àmì àti àṣẹ. the senior libra inú mo dá sí àṣírí àlùsù sí nìyẹn. képe dá sista. kábíyèsí ọlọ́run kò rí bẹ́ẹ̀ àfikàgbà fọlọ́. mi dúpẹ́ lọ́wọ́ jẹ́rí mo yá mọ́. sí problem sí opportunity nínú àwọn ìlàkọjá tá à ń bá pàdé má parẹ́ o. jẹ̀bi ikú má jẹ̀bi ọlọ́run farabalẹ̀ kó rí àǹfààní rẹ̀ lèmi ń sọ nípa ẹ̀ rí mú lò lóore tó bá lò ọkùnrin máa ṣílẹ̀kùn fún mi níbo ló wà wókèwólẹ̀ lápàtàn lápàsí níwájú àti ẹ̀yìn Benjamin Adeshina Oloruntola ni yé November 6 November 13 kábíyèsí ọlọ́run ṣé dábàá pàdé ni. ẹlẹ́dàá oṣù kan gẹ́gẹ́. oṣù kan ni lẹ́ni báyìí kábíyèsí ọlọ́run. tó ìgbà ọlọ́run ẹlẹ́dàá ṣẹ̀dá òṣè ìwọ ló ti wà lẹ́yìn adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ lólùfẹ́ wa gbogbo ẹ̀ ń tẹ́ máa ń pè sórí ìkànnì adúpẹ́ àmọ́ lóore o bẹ́ẹ̀ ọpẹ́ pàtàkì lọ́dọ̀ aláṣẹ àti olùdarí ìkànnì tó ń gba the senior libra himself thank you so much my wonderful dad eléyìí tó dá adúpẹ́ o sẹ́yìn olùṣèṣì adúpẹ́ táwọn àdìgbò wà ń bí o Gbénga ògùn àgbáyé wọ́n dúró tiwa wá mú iṣu bẹ níbi orí bùkátà fagbẹ́ òkú gán tàjùbọ̀ orí bùkátà fún ní àgbàdo tọ̀dọ̀ orí bùkátà ẹlẹ́kọ nítorí àwọn ìjòwú báyìí adélé ayé báyìí abájí gbogbo adé bùkátà lọ́wọ́ abiyesi ọlọ́run bùkátà ọlọ́run. Olakitan Adegoke lórúkọ tèmi o. ẹ̀ṣẹ̀ náà ń tẹ́tí sí wa ní tòǹgbà ẹ̀ṣẹ̀ náà ń tẹ́tí sí wa ní tòǹgbà o. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe. gbogbo ẹ̀ ló ń tún gbà ní tùngbà